ti padà ṣẹlẹ̀ King Dr. Saheed Osupa ti padà sójú Abe Niko nípa ọ̀rọ̀ Anobi Ati Saabe Fuji. Ó lágbára o. King Saheed Osupa ní àwọn mọ̀ọ́mọ̀ dárúkọ àwọn wọ̀nba táwọn dárúkọ ni kọ́rọ̀ náà ó bá lè dùn ẹni táwọn fẹ́ kó dùn kó lè débi táwọn fẹ́ kó dé kí bọ́ǹbù náà kó lè tàbá ẹni táwọn fẹ́ kó tàbá. Ó ní agbára gidi. King Saheed Osupa ní àwọn mọ̀ wípé Anobi pọ̀ dáadáa lágbolé Fuji. Anobi ní Kollington, Anobi ní Sule Alao Malaika, ṣùgbọ́n àwọn fẹ́ kọ́rọ̀ náà ó dùn ẹni táwọn fẹ́ kó dùn ní nítorí aláwọn ò fẹ́ jà mọ́ lágbolé Fuji. Ṣùgbọ́n gbà táwọn wá ṣèwádìí lọ táwọn ṣèwádìí bọ̀ àwọn rí wípé ẹnìkan irú kan níbẹ̀ lábẹ́ odò tí ń dodò náà rú. Ó lágbára ò tá a gan ní èrò tí ń dodo agbolé Fuji rú tani ò jẹ́ ká agbolé Fuji ó tòòrò ẹ̀yin èèyàn tá a gan lẹ lérò wípé ọ̀rọ̀ oko ọ̀rọ̀ King Saheed Osupa yìí ó ń bá wí gan lágbolé Fuji bó ti jẹ́ pé ọ̀pọ̀ ń wòye ẹ̀ wípé K1 the ultimate Alhaji Wasiu Ayinde ó ní oko ọ̀rọ̀ King Saheed Osupa yìí ń bá wí ṣùgbọ́n ṣẹ́yìn náà lérò bẹ́ẹ̀ àbí ojú wo lẹ́yìn tó fi wò ó tá a gan lẹ́yìn suspect ẹ máa sọ opinion tiyín sí comment o ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa bá mi like ẹ máa bá mi share fídíò yìí ẹyẹ ẹjẹ àjẹjọ gbọ́n tí King Saheed Osupa sọ nínú fọ́nrán ìkéde máa fọ opinion tiyín sí comment. àwọn Saabe ti wá rè àbí bẹ́ẹ̀ kọ́. ṣùgbọ́n tá a bá fẹ́ báyọ̀ jà mo mọ gbogbo àwọn tó jẹ́ Anobi mo mọ gbogbo àwọn tó jẹ́ Saabe tó bá ti pọ̀ jù kò ní dùn ẹni tí mo ń bá wí. Anobi ní Kollington àwọn Fatai Alao ọmọ ẹ̀ ni wọ́n wà pẹ́ báwọn tọ́pẹ́ náà ti kà ṣe wà fáwa bẹ́ẹ̀ làwọn eléyìí ṣe wà fún Malaika Anobi lòun náà mo máa tí mo ń sábà bá a Zulia àmọ́ mo fẹ́ báyọ̀ wí ni tọ́rọ̀ yẹn bá ti pọ̀ jù kò ní dọ́dọ̀ ẹni yẹn. mo ní mo máa nà bí pàṣẹ nínú olórin Fuji o Anobi Osupa sáré dán pápá àbáṣidó ọba náṣàkáṣà ó máa nà bí bàrúsà ti kọ́lọ́mbà ní fọ̀rọ̀kẹ́ wọn àwọn tó jáde látara àwọn Saabe ni ìmísí Anobi ó ní kí ni mo sọ bẹ́ẹ̀ nígbà tí Saabe kan fẹ́ máa fi rẹ̀ wá Anobi ló fà á. Bàtà wa mú ṣẹ́ṣẹ́ la fi pèrègèdè. Ìbàdà mú ṣẹ́ṣẹ́ la fi gbàlù lọ. Bàtà wa mú ṣẹ́ṣẹ́ la fi làlù yọ. Ìbàtà wa mú ṣẹ́ṣẹ́ la fi pèrègèdè. Ìbàdà mú ṣẹ́ṣẹ́ la fi gbàlù lọ. Ìbàtà wa mú ṣẹ́ṣẹ́ la fi làlù yọ. Àti láàfẹ́jà lágbolé Fuji mọ̀ ẹnìkan wá lọ pé jáde kí ló ṣẹlẹ̀? Ìgbà tí mo ṣe investigation mo ní pé kíní kan lùlù fúnrò mi lábẹ́ odò. Kí ló lù? Ìwà ló lùlù fúnrò mi. Mo jábọ̀ ẹ̀. Fẹ́pẹ́ ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè. Ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè. Fuji Musicians Association ká fi mọ̀ ṣọ̀kan ká gbé sókè. Tí dádì àmọ́ mi bá mọ́ choose music. Wàlá ìtàlá Osupa Saheed ọba ní Osupa Saheed àwa Saabe gan adúró eré àwa Saabe gan ń bínú à ń bíko tọ́ba bá sọ pé yá ó ti yá nìyẹn ìjà wá ìjà òsì always guide orí ọmọ wa sọ Osupa máa ní ẹ̀rọ. Ọ̀rọ̀ ilé koko ó lẹ́tùkẹ́ ó gbẹ̀nù tán tá a wà lẹ lérò wípé ó kọ́rọ́ King Saheed Osupa ń bá wí nítorí wọn ló lẹ́ni táwọn mọ̀ọ́mọ̀ direct ọ̀rọ̀ àwọn sí lágbolé Fuji tá a gan ní dodo agbolé Fuji rú ẹ máa sọ opinion ti yín sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa bá mi like ẹ máa bá mi share fídíò kó máa lọ lórí ayélujára ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.